Praise the Lord. Òtítọ́ ọ̀rọ̀. Ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ yìí. Ìkòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ fún igbe ọ̀run bẹ̀ yẹn. Nígbà tí a bá gbé òkú rẹ̀ sínú rẹ̀, ta ló máa fò sínú ẹ̀ pé kán dé òun mọ́bẹ̀. So don't let us behave like hypocrites. All right? Kò sí ẹni tí ó dùn tó àwa tá wà mí báyìí, tó èmi gangan. Because of my relationship with her, I brought her up in the spiritual and in the physical. I brought her up. Gbogbo àwọn ọmọ wọn yọwọ́ mi ni wọ́n bí wọn sí èmi ni mo ní wọn. All right? So kò lè dùn yín tó mi. Don't let us be hypocrites. Listen to me. All of us are going to die. Ẹ fẹ́ ẹ̀kọ́, a máa kú ńjọ́ kan. Ọjọ́ yẹn lolúkálukú ò mọ̀. Ẹkọ ajálẹ̀ báyìí láàkátọ náà gòyà lákírú ọ̀nà kára ó lè làkọ́sọ̀rùn ìdọ̀bálẹ̀ làkọ́ba aládé lórí ìtẹ́. Ó kẹ́yìn olólùfẹ́ mi ní Àtìbà TV channel. Bákan náà mò ń fi àkókò yìí sọ fún gbogbo àwa tí a bá rò wípé a fẹ́ máa polówó ọjà wa lórí Àtìbà YouTube channel TV. Ní ọjà tí bá wọn kò dá yín lójú tẹ́ mọ̀ pé ṣú ọ̀ fún yín torí pé àní ṣe nǹkan tí ó tàbùkù bá iléeṣẹ́ wa tàbí tí ó tàbùkù bá orúkọ tiwa gangan tàbí tí ó tàbùkù bá Àtìbà YouTube channel. Ẹ mọ̀ pé orúkọ ńlá ni Àtìbà. Àǹfààní wà fún yín, ẹ lọ sórí Instagram, ẹ lọ rí DM wa ń bẹ̀ tàbí kẹ́ drop comment ká send àwọn tẹ́ máa bá sọ̀rọ̀ sí. Pàápàá jùlọ wa bẹ̀yìn olólùfẹ́ wa, ẹ bá wa lọ subscribe sórí Àjàmbàdàn Òjó TV tèmi gangan ni. Ilé-iṣẹ́ kan ló ní eléyìí, ilé-iṣẹ́ Àtìbà, àwọn ni wọ́n ní eléyìí. YouTube channel tèmi gangan, Àjàmbàdàn Òjó TV, ẹ bá mi subscribe sí. Kẹ́ lè máa gbádùn àwọn sinimá mi tó ti kọjá lọ àtàwọn sinimá mi tuntun àjàbalẹ̀ tí mo ṣẹ̀fẹ̀ máa fi sórí afẹ́fẹ́ kó lè jẹ́ ìwúlò fún yín. Mo kí yín ní wòrí òkun, mo kí yín ní wòrí ọ̀sà, mo kí yín níbì kan tójúmọ́ tí mọ́, kò síbi tójúmọ́ èyí tí mọ́. Àpádàn níbì kan lójúmọ́ tí máa mọ́. Ẹ̀yin òṣèré tíátà orí ìtàgé, ọ̀rọ̀ yín ni mo fẹ́ sọ. Kí ló ń fa ikú òṣèré? Normally a mọ̀ pé kò sẹ́ni tí èkú. Babaláwo ń kú, àáfàá ń kú, wòlíì ń kú, oníṣègùn ń kú, kódà ẹni tó mọ́ ọmọ tí ẹsẹ̀sẹ̀ bí tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn òun kú. Sẹ́sẹ̀ ló ń pààyàn ṣá? Ṣé wáyàn ló ń pààyàn? Ìwà kọ́ ní pààyàn nínú òròrí tèmi, bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́ ló ń pààyàn. Torí pé Bíbélì lè sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ọ̀tọ̀ ni Bíbélì ṣe gbégbá o, òwe ni Bíbélì pa o. Torí pé tá a bá wò pé kú lèrè ẹ̀ṣẹ̀, àwọn tí wọn ò bá ṣẹ̀ṣẹ̀ gbé bọ̀yẹ̀ wọn ó kú. Ìyẹn kọ́ la fẹ́ tú. Pàtàkì jùlọ ọ̀rọ̀ àwọn òṣèré ni mo fẹ́ sọ lénìí. Kí ló ń fa ikú òṣèré? Ikú mẹ́ta ènìyàn máa ń kú. Ẹyọ kan inú mẹ́ta, ẹyọ kan ó wá ju mẹ́tẹ̀ẹ̀ta lọ torí òun ló ṣàgbà mẹ́tẹ̀ẹ̀ta. Ikú àkọ́kọ́ òun náà ni ikú àmúwá Ọlọ́run nínú ìgbàgbọ́ Yorùbá. Ikú kejì òun náà ni ikú àfọwọ́fà. Ikú kẹta òun ni ikú kẹ́nìkan ṣe sábàbí ikú ẹnìkan, bóyá ẹnìkan pààyàn tàbí ẹnìkan ṣe nǹkan tó fi pa ẹnìkan. Ìgbàgbọ́ ikú mẹ́ta tí Yorùbá ní nìyẹn pé ó máa ń pààyàn. Tí èèyàn bá síkì tó bá kú, wọ́n gbàgbọ́ pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n tí èèyàn bá kú lójijì, Yorùbá máa rò pé ṣé nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ ní nǹkan ò ṣe é, kódà ó mú kọ, kódà fúnra rẹ̀ ló gun mọ́sínì, kódà fúnra rẹ̀ ló wa mọ́tò, kódà fúnra rẹ̀ máa rò pé ó ní bá ikú èyí ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run nínú ìgbàgbọ́ Yorùbá. Ṣùgbọ́n ikú mẹ́tẹ̀ẹ̀ta yìí, ikú tí mo lásàgbà rẹ̀ ni pé kò sí ikú kankan tí ó pa ẹ̀dá tọ́lọ́run ò ní mọ̀ nípa rẹ̀. Yes, kò sí ikú kankan tí ó kọ́kọ́ pẹ̀dá tọ́lọ́run ò ní mọ̀ nípa rẹ̀. Ẹ̀sìn yẹn lé ní. Ẹlẹ́lẹ́kejì ń bẹ, bá a ṣe bẹ̀rù òun la bí ọmọ. Ìbí òjùbí, bí wọ́n ṣe bí òṣèré orí ìtàgé, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí bíríkìlẹ̀yà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí kápẹ́ńtà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí tíṣà, kódà bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí gómìnà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí pírẹsidẹ́ǹtì, kọmíṣánná, mínísítà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí wọn. Gbogbo wọn
bákan kan náà ni wọ́n ṣe bí wa. Ìbí tó kàn yàtọ̀ tí mo lè sọ pé bí yàtọ̀ ni pé wọ́n bí àwọn ẹlòmíì jẹ́jẹ́lì, wọ́n bí àwọn ẹlòmíì pẹ̀lú ìfẹ́ abẹgbẹ̀bí torí pé operation náà fi bí ẹlòmíì, dẹ̀ wọ́n lè bí ẹlòmíì sílé alágbo, wọ́n lè bí ẹlòmíì sí hospital, ẹlòmíì lè bí tiẹ̀ sójú ọ̀nà, ẹlòmíì lè bí tiẹ̀ sínú ilé rẹ̀ tẹ́nìkankan ò ní gbẹ̀bí ẹ̀. Yàtọ̀ wá fún yun ìgbà tó ṣe pé bákan kan náà ni wọ́n sì ń bí wa, kí lẹ sọ̀rọ̀ pé òṣèré orí ìtàgé tàbí ẹni tó bá jẹ́ celebrity artist tó jẹ́ celeb, ẹ sọ̀rọ̀ pé ó máa yàtọ̀ sẹ́yìn, ẹ sọ̀rọ̀ pé gbogbo nǹkan tóun bá gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ máa yàtọ̀. Lótìtọ́ àti lódodo ó gbọ́dọ̀ máa yàtọ̀, ṣùgbọ́n ibi tí ó ti máa yàtọ̀ kò ń ṣe ibi tó pọ̀ jù. Ibi tó jọ yé mi sí ni wípé òṣèré orí ìtàgé, olórin ló jẹ́, onítíátà ló jẹ́, footballer ló jẹ́, entertainment line ló wà, sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ló jẹ́, àbí presenter, even though bloggers. A gbọ́dọ̀ máa jẹ́ àwòkọ́ṣe rere. Ẹyọkan yẹn lèmi rò pé ó pọn dandan fún wa, ó pọn dandan pé gbogbo ìwọ tó bá jẹ́ pé ayé ń gbọ́rọ̀ rẹ, ayé fẹ́ wọ̀, ayé fẹ́ fi ẹ́ kọ́pì, o gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere, o gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe rere nínú ọ̀rọ̀ ẹnu, nínú ìrìn ẹsẹ̀, nínú aṣọ wíwọ̀, nínú ìṣesí láwùjọ níbi tó fẹ́ máa gbé àti gbogbo nǹkan tó bá ń ṣe sórí social media. O gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere. Ǹjẹ́ gbogbo àwọn tí mo wá kà kalẹ̀ yìí, ǹjẹ́ gbogbo wọn ni wọ́n jẹ́ àwòkọ́ṣe rere? Àwọn ẹ̀dá kan wà nínú ayé tó ṣe pé òun bí òun tiẹ̀ fẹ́ kọ́ mọ wọn wo nǹkan kan nípa wọn. Àwọn òbí gidi láwọn òbí alálùbáríkà tí wọ́n kàwé, tí wọ́n lóye, tí wọ́n lọ́gbọ́n, tí wọ́n fẹ́ jèrè ọmọ wọn. Wọn kì í fẹ́ kọ́ mọ àwọn kó wá àwòkọ́ṣe àwọn kan tí wọ́n ń pera wọn ní celebrity. Wọn kì í fẹ́ kọ́ mọ àwọn kó wá àwòkọ́ṣe àwọn kan tí wọ́n ń pera wọn ní presenter. Wọn kì í fẹ́ kí ọmọ àwọn kó wá àwòkọ́ṣe àwọn kan tí wọ́n ń pera wọn ní àforíndún aráyé nínú. Wọn kì í fẹ́ kọ́ mọ àwọn kó wá àwòkọ́ṣe àwọn bloggers kan. Ẹ̀yin bloggers tẹ́ ń blog èèyàn, ṣẹ́yìn náà dáa, ṣe é pé nínú ayé, ṣe bí torí tẹ́lòmí ó jẹ ìlú fi bá tọmọlàkejì jẹ. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀rí náà rí ń gbà míì, ẹ gbé sórí gẹ́gẹ́gẹ́, ẹ máa ṣàṣọbàjẹ́ lórí ẹ̀, ẹ dragi ẹlòmíì débi pé yóò fẹ́ lè lọ gbóògùn jẹ. Ó pọ́n mọ́ yín ẹ̀yin bloggers. Mi ò yẹ ẹnì kankan sílẹ̀ nu yín, mi ò ní mention bó ti máa yẹra rẹ wò. Gbogbo àwọn nǹkan tó ń post lójoojúmọ́ yẹn, ṣé torí dọ́là tó máa wọlé sàkáǹtì ẹ ni, àbí torí pé káyé lè dà, àbí torí pé ó fẹ́ fi tún téèyàn ṣe, àbí torí pé ó fẹ́ fi bá téèyàn jẹ? Ẹ rí pé drag yẹn, ẹ rí pé nígbà táyé ẹ bá tó bàjẹ́ kẹ́ tó padà lẹ́yìn rẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin bloggers tẹ́ wà labroad, ọkàn yín máa ń balẹ̀ láti dispatch ẹni tẹ́ bá gbámú ní Nàìjíríà torí wípé ẹ láǹfààní, ẹ ti mọ̀ pé bóyá immunity ẹ mọ́ ń believe pé wà fún yín, but ẹ máa rántí pé lẹ́bí ní Nàìjíríà. Dẹ̀ báwo lọ́jọ́ ọ̀la tí gangan ṣe fẹ́ rí? Èmi ò lẹ́sí sí blog, èmi ò lẹ́sí blog èèyàn. Tẹ́ bá rí ẹni tí ò dáa, tẹ́ bá rí ẹni tí ò dáa nípa ẹ̀, ẹ lè correct ẹ̀, ẹ lè tú àṣírí ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ẹ̀ rí tẹ́lòmíì ò rí, a kàn wá múra kan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 . For example, ẹ wọ̀rọ̀ Mohbad, ẹ wo bẹ́nu yín ṣe ń yí, ẹ wá ti pín fashion láì ṣe footballer, táwọn kan bá Chelsea lọ, táwọn kan bá Man U lọ, àwọn kan tẹ̀lé bàbá Mohbad, àwọn kan tẹ̀lé bòkú Mohbad, àwọn kan tẹ̀lé ya Wùmí, àwọn kan tẹ̀lé Wùmí, àwọn kan tẹ̀lé Sam Larry, àwọn kan tún tẹ̀lé Ìyábọ̀ Òjó. Kálukú wá pínra wọn, ẹ wá pín fashion, ẹ wá ń jẹun lọ bí òkú ọmọ ọlọ́mọ. Wàláhì tàláhì sọ́nà láìsíláwà, wọ́n fòkú yín jẹun, wọ́n fòkú ọmọ yín jẹun. Àyàfi blogger tó bá dúró lórí òótọ́ ọ̀rọ̀, blogger tó bá rí pé kò dúró lórí òótọ́ ọ̀rọ̀, tó sì pé ìfẹ́ inú ìní fi ń sọ̀rọ̀ torí pé kó lè rọ́wọ́ kìbẹ́nu, wọ́n fòkú ayé rẹ̀ gan ni wọ́n ti fi ọ jẹun, òdì tí ìkú tó ti kú. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Oníkálukú abití ẹ lára. Nínú ikú number 1 tí kọ́kọ́ ń pa òṣèré jù láyé, ẹ̀yin ni. Ikú fans àti ikú bloggers ni. Àní ikú ẹ̀ẹ́dẹ̀dẹ̀ gbé fọ́tò wa sórí akíní, ẹ kọ rest in peace sí láì tí ìkú.
kí lẹ fẹ́ gbà bẹ̀? Ẹ ti mọ̀ pé dandan àwọn olólùfẹ́ wa máa lọ wò ó, ọ̀pọ̀lọpọ̀ yẹn máa kọ táìtù tí ò sára ẹ̀ nípa wa, á dé bẹ̀ tán táìtù yẹn gangan ẹ̀rí sọ nípa ẹ̀. Kí ló dé? Ẹ lọ wá picture bíi 30 heart bóyá lọ hospital 30 heart, ẹ lọ gbé sórí thumbnail, ẹ fi ṣe thumbnail lórí YouTube, ẹ fi ṣe thumbnail lórí Instagram. Eré kí lẹ fẹ́ gbà nínú kákú? Tẹ́ bá tiẹ̀ níbì kan tẹ̀rù kó ti yẹ kẹ́ ẹ ṣe correction fún wa gẹ́gẹ́ bí correction táwa náà ń ṣe nínú ayé, àǹfààní wà fún yín láti ṣe. Kì í ṣe pé kẹ́ ẹ wá fọ̀rọ̀ ẹnu kẹ́ ẹ máa fi bá tiwa jẹ́. Nítòótọ́ àti lódodo onílé nílọ́ o, àlejò dìsẹ́rù, ṣùgbọ́n ó pọ́n mọ́ yín, ẹ̀yin bloggers, ó pọ́n mọ́ yín. Ẹ dẹ̀ fẹ́ máa gbóhùn yẹn fẹ́ máa fi tọmọ yín, ṣáwọn ọmọ náà dẹ̀ sí oríire ṣá. Àyàfi blogger tó bá ṣe pé òdodo ọ̀rọ̀ ló ń tẹnu rẹ̀ jáde lókù. Ṣùgbọ́n gbogbo bloggers tó pé ìṣubú ọmọlàkejì ló ń wá, bí ọmọ rẹ̀ bá lọ 100 ọdún láyé ojú rẹ̀ náà wọ́n ti mọ̀ ṣubú, kì í ṣọ̀rọ̀ ìpè. Kí ló ṣẹlẹ̀? Artist ọkọ àtìyàwó méjì wọn ò gbọ́dọ̀ jà, ẹ ní come kẹ́ ẹ wá peace láàrin wọn pé mo come out mo dẹ̀ wá peace láàrin wọn. Ẹ ní mú fóònù pé ok àmì blogger kìíní kankan wù mí kí ló ṣẹlẹ̀ tó fi ṣe báyìí, Tájù kí ló ṣẹlẹ̀, Ṣẹ́gun kí ló fa gbogbo orú ilé, ok ṣe báyìí, ok ṣe báyìí, no báyìí ló ṣe rí. Kẹwàá ara wọn kankan tẹ́rí kó lòdì bóyá lẹ́nu ọkọ tàbí lẹ́nu ìyàwó, kẹwàá gbìyànjú sórí afẹ́fẹ́. Kò sẹ́ni kankan tó máa blame yín, but ìjà gangan ẹ̀ máa ń da akọ tó rẹ̀ kì í fẹ́ kó parí. Ẹ máa ṣe part 1 part 2 part 3 part 4 part 5 láì ṣe fíìmù Bàbá Ajílẹ̀yẹ. Ok nísìnyí àárín Ṣẹ́gun àtìyàwó ẹ̀, Ṣẹ́gun Ògúngbè àtìyàwó ẹ̀ lórí bó ṣe rí, Ṣẹ́gun lẹ́yìn máa lọ fẹ́ ńsìn ní abẹ́ máa lọ fẹ́ Wùmí Ajíbóyè, tàlẹ́ máa lọ fẹ́. Èmi ò sọ pé àwọn méjèèjì dá o, èmi ò sì sọ pé wọ́n dá o, but ìtẹ́yìn gangan dá ń bẹ̀ ló pọ̀. Because I believe one thing, pété ẹ̀ bá fún gangan Wùmí Ajíbóyè, tẹ́ ẹ̀ bá fún ní ìfúkúfù kò ní jáde kó máa fọ̀fọ̀kúfọ̀. Bó tẹ̀lé pé àṣìṣe díẹ̀ àti ṣe ńlá wà ń bẹ̀. Ààrẹ ẹni tó blame ẹ̀, ààrẹ ẹni tó sọ pé right pé wọ́n ti fẹ́ pín lẹ́mìí náà pé irú ọ̀rọ̀ báyìí bẹ́nu ẹ̀ látijọ́ ẹ̀ ìlú sọ síta. Ààrẹ ẹni tó ní no wọ́n sọ ọmọ ti wú ọbẹ̀. Mistake tèmi kan rí ni pé abímọ fúnra ni àfẹ́ra wa torí àṣe wedding. Ẹ ṣe wedding tó tọ́, but téèyàn bá ṣe wedding náà tí ó bá sọ ọmọ mbẹ wedding lásán ni. Ìlú òyìnbó ni wedding ti jọjú bá wọn lè ṣe wedding nílùú òyìnbó tádé wọn wà láàrin wọn gan pé wọn ò ní bímọ fúnra wọn. Wọ́n lè ṣe wedding awúrúdu tí wọ́n fi gbàwé nílùú òyìnbó pé ìyá kan ṣe wedding, so drama pọ̀ nílùú òyìnbó gan. Bọ́ ilẹ̀ Yorùbá kò sí yẹn, ìgbéyàwó kan tayọ ọmọ torí ilé ẹjọ́ la fi máa ń fàfọ̀mọ́ ìgbéyàwó. So ibẹ̀ ló ti kù díẹ̀ káàtó. Ọlọ́run jẹ́ káwọn ọmọ yín sóríire. Tó bá di lọ́la ń sìn tọ́mọ bá kọ́ ilé ńlá fẹ́yìn méjèèjì tó bá ní àní mo fẹ́ kí ẹjọ́ máa gbé papọ̀ ni. Ojú ò lẹ́jọ́ máa fi wo gbogbo àròbàjẹ́ àsọbàjẹ́ tẹ̀ ti sọ nípa ara yín. Gbogbo tó wá ń ṣẹlẹ̀ láàrin yìí, àìmọye irú ẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin hairdresser àti barbing salon, àìmọye irú ẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin télọ̀ ọkùnrin àti télọ̀ obìnrin tán fẹ́ra wọn, láàrin tíṣà ńkọ́, àbáwọn ẹlẹ́ran, àbáwọn ará sọ́mìlì, kálukú pàtì ẹ̀ mọ́ra ni. Ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ fún King Saheed Òṣùpá. Oníràwọ̀ lọ bá ṣe ń tí ò dá sí máa dò Òṣùpá, bóṣùpá bá ṣe ń tí ò dá sí máa dùn, bẹ́nìkan bá ṣe ń tí ò dá sí máa dẹ́ nìkan, kò sí bá ṣe fẹ́ ṣe tá ò ní lè máa ṣẹ́ra wa. I'm so happy fún Mr. Ṣẹ́gun Ògúngbè tó ṣe bí ọkùnrin tó gbé mi. Èmi ò defend o pé gbogbo tán ní ẹ ṣe pé bẹ́yà ẹ ṣe o àbẹ́ ẹ ṣe torí mi ì sí ń bẹ̀, mi ì wà ń bẹ̀, mi ì gbọ́ orí ọ̀rọ̀ rẹ̀, mi ì gbọ́ kìdẹ̀ sínú fámìlì yín. But àwọn kan jẹ́ ká mọ̀ pé obìnrin ò lè rí ọkọ ẹ̀ tì. Ṣùgbọ́n maturity tẹ play, just keep silence, kì í ṣe pé ẹ̀mọ nǹkan tẹ̀ lè sọ kódà kó ṣe kẹ́ rè búbú ìyàwó yín. Ṣùgbọ́n yìí mọ̀ pé kò sí bọ́ọ̀lù ṣe lè le tó
ọ̀rọ̀ sì lè parí. Wàláì tọkọ bá jẹ́ olùbọ̀sírí ìyàwó ẹ̀ lénìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, tíyàwó bá jẹ́ ọláṣírí ọkọ ẹ̀ lénìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o, kì í ṣe mímọ̀ ṣe ẹnì kankan. Gbogbo ẹni yòówù tó dẹ̀ ń ṣe nǹkan láyé yìí tó ń sọ pé Ọlọ́run rí mi Ọlọ́run rí mi, kó jẹ́ èèyàn náà mọ̀ rí o. Bọ̀ mo nígbàgbọ́ wípé Mr. Ṣẹ́gun Ògúngbè ẹlẹ́bí, Wùmí Ajíbóyè wọ́n lẹ́bí, àwọn ẹbí wọn dẹ̀ wà lókè pẹ̀, wọ́n dẹ̀ wà láyé. Kódà kí ìyá àti bàbá ó ti kú, mi ò rókú sí wọn tó bá pé wọn ti kú o, ṣùgbọ́n tó bá pé wọn sì mọ àwọn kan náà sì máa wà tán lè wò pé kò yẹ kí kíní kò yẹ kó rí báyìí, tán lè ṣàtúnṣe. Yàtọ̀ fún yẹn ẹ láwọn colleague nínú iṣẹ́ yìí tó pọ̀ dáadáa tí wọ́n lè so bí tí ó bá fẹ́ dàrú tí wọ́n lè so pọ̀. Àìmọye àwọn tọkọtìyàwó nídìí iṣẹ́ ìtàgé tí wọ́n fẹ́ra wọn látàárọ̀ tán dẹ̀ dilẹ̀ sú lọ́ọ̀dẹ̀ ara wọn. Bẹ́ẹ̀ ni, ṣé wọ́n àríwọ̀ sí ni, ṣé wọ́n rẹ́gbìn ni, wọ́n ń fọ́ bò ní, torí wọ́n mọ̀ wípé kò sí àkíńṣe ọmọlé kan náà, ìyá kan bàbá kan náà kọ́ ló bí wa, ìwà wa ò lè papọ̀. Artist obìnrin bá kọ̀ jálẹ̀ nísìn tó lòun ò fẹ́ artist ọkùnrin tó lọ fẹ́ òṣìṣẹ́ báǹkì tàbí tó lọ fẹ́ òṣìṣẹ́ ilé NEPA office, tó bá níṣòro pẹ̀lú ẹ̀, ṣé kò lè dá ilé rẹ̀ rú látàrí pé a máa lọ sí location, a lò 3 days, a lò 4 days, kéégún ó wọlé kájá ọmọ gbò, ṣé gbogbo ara ajá ló lè gbà á? Àbí pé àwọn bá mú kinní máìkì tí wọ́n fẹ́ fi sí àyà rẹ̀ kóhùn rẹ̀ ó lè clear tí wọ́n ń kí bọ̀ báyìí tí ọkọ rẹ̀ dẹ̀ ń rí, tàbí tí wọ́n ń kí ìzọ ọkọ ẹ̀, bó ti yẹ pé acting ni, ṣùgbọ́n ṣé gbogbo ọkùnrin ló lè fara mọ́? Gbogbo wa àbàjẹ́ tó wà nínú iṣẹ́ ìtàgé táwọn èèyàn fi ń rí wa bí ẹni ibú tán fi jọ ń kó gbogbo wa papọ̀, ẹ̀yin ní ẹ lọ wáwọ́ rẹ̀ bolẹ̀, ìjọba wo ló fẹ́ dé tó fẹ́ ṣàtúnṣe gbogbo nǹkan yìí? Pátó ra ìta mọ̀ pé ìwà àbàjẹ́ wà ń bẹ̀, ìwà àbàjẹ́ wà ń bẹ̀, mi ì sọ pé kò sí, bọ̀ kò síbi tí ò sí. Bọ̀tà wa tá à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́, ẹyọ kan táwa náà fẹ́ra yàtọ̀ sára ìlú nìyẹn, tá ì bá wa lọ mú ìwà àbàjẹ́ yẹn kúrò ń bẹ̀, ṣe rò pé ẹnu máa ṣàn lára fọ́ọ̀kì mú yín, ó tó tán máa kó gbogbo wa papọ̀. Pàkó ń pàkọ́ láàrin o, ẹni ẹlẹ́ni ní rí tẹ́ni, ìtẹ́ ẹ bá rí nípa mi ẹ sọ síta o, I don't bloody care. Bọ̀múláyọ̀ lénìí wípé ó lójú márèjì tí mi lè dá sí, torí pé ẹni tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ìdá ní industry níta àbí nínú ilé, òun gangan gbọ́dọ̀ yẹlé ara ẹ̀ wò pé ṣé lèmi tò, ṣé òun ní happy home, ṣé ó ní joy. Alhamdulillahi rabbil alamin, mi níṣòro nínú ìgbéyàwó mi tó kọjá ọjọ́ orí mi tàbí tó kọjá àfaradà tàbí tó kọjá tí mo lè pé ọmọ aráyé ẹ wá wò. So ìrìn àjò tó bá rìn pẹ̀lú obìnrin nínú ilé tó fi over 20 years nínú relationship, congratulations. So téèyàn ò bá yìn mí mo yìnra mi, kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe o, kì í ṣe pé mo gbọ́njà àwọn ẹgbẹ́ mi lọ, kì í ṣe pé mo dáa jù yín lọ o, but I just try to correct myself. Tọ́lọ́run jẹ́ ń tọ́ mi sọ́nà láti lè bá lẹ́nu ọ̀rọ̀ tí mo máa, kì í ṣọ̀rọ̀ ọ̀nù fíìmù gangan ló ń ṣe mí, but ọ̀rọ̀ tí mo máa ń sọ sórí YouTube channel yìí ó máa ń caution me at times tí bá fẹ́ ṣe nǹkan mi pé táyé bá mọ̀ rí pé mi náà ṣe nǹkan báyìí ayé yóò mọ̀ fi bú mi. Mo nígbàgbọ́ tó bá yẹ pé gbogbo àwọn òṣèré orí ìtàgé àtàwọn olórin àtàwọn tí wọ́n ń sọ̀rọ̀ ìkìlọ̀ jáde, tó bá yẹ pé wà tí wọ́n ń hùrì, tó bá yẹ pé wọ́n ń ronú lórí nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn, ó ṣeé ṣe kí àṣìṣe wọn máa wà pọ̀. Pàápàá jùlọ àwọn relationship tó break ní film industry, àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ṣe pé a máa ń rí wọn bí àwòkọ́ṣe, why not tí relationship yín máa ń break? Sùúrù ọkùnrin ni òtó ni àbí sùúrù obìnrin? Nínú Ramadan tó kọjá ẹ̀, ìgbà tí mo gbọ́ nǹkan kan tí Sister Fathia Balogun tó ṣe, she's my lovely sister, mo like wọn gan, mo like Aunt Fathia, apart from pé àjọ wà ní industry tàbí nǹkan tó ṣe, mo kàn lè like wọn, táwọn gangan bẹ̀rẹ̀ mọ̀ pé mo like àwọn ní natural, bẹ́ẹ̀ mo like ọkọ wọn, Brother Saidi,
ó dà pé náà ti dé mo like wọn gan ọ̀nà tí ó wá ṣe nǹkan tó wá dùn mọ́ mi nínú Ramadan tó lọ yìí wọ́n wá wo gbogbo àwọn elders àwọn àgbàlagbà nídìí iṣẹ́ yìí wọ́n wá ní kán lọ fún wọn ní owó lọ wọ́n mú 2020 ní state kọ̀ọ̀kan àbí bóyá ní ìlú kọ̀ọ̀kan ṣá mo sáà pé nìbàdàn wọ́n mú elder 20 wọ́n dẹ̀ nìkan lọ fún gbogbo wọn lówó fún Ramadan now bẹ́ẹ̀ wọ́n ní foundations tó fi ń ṣàwọn èèyàn ní oore tó fi ń ṣàwọn nǹkan oríṣiríṣi máa wá ṣètì máa wá wò pé ìwọ lọ obìnrin nínú onítíátà ní Nàìjíríà lẹ́nu yìí tó bá ń ka àwọn tó jẹ́ mílíọ̀nìà wàhálà wọ́n lè mọ count twenty as number 5 wọ́n lè mọ count sí number 10 nìkan ṣùgbọ́n wọ́n bá ń tọ́ ní wọ́n monitor ẹ̀ wọ́n dẹ̀ manage ẹ̀ wọ́n dẹ̀ fi ń ṣàráyé lóore why not táǹtì ní problem nínú marriage wọn nígbà tí wọ́n ní ìgbà tó pérú ẹ̀dá tí wọ́n jẹ́ rí àti tí adé jẹ́ nìkan tó máa ń fọ̀rọ̀ advice èèyàn tó máa ń encourage èèyàn tó máa ń báyàn sọ̀rọ̀ inú wọn dà ìwà wọn dà same thing mi ò rábùkù àgbàrá Saheed Balogun o ṣùgbọ́n ṣé kádàrá wa ní ká pè àbí sùúrù ní ká pè àbí ká sọ pé ìwà tí wọ́n ń hù nínú ilé ìkọ́ ni wọ́n ń hù níta àbí ká sọ pé ìwà tí wọ́n ń hù níta kọ́ ni wọ́n ń hù nínú ilé ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká kíyèsára even though wà láìtàlá ìgbà tí Òṣùpá kọ orin kọ́kọ́rọ́ alátẹ̀ tó ń ta tẹ́ni bí obìnrin bá kọ́kọ́ sílẹ̀ á ní mo kọ̀ sòro tó fẹ́ fún mi lọ́rùn pa gbogbo ìró ọkàn mi ni pé pẹ̀lú gbogbo tọmọkùnrin yìí sọ sínú láìfù yìí wàhálà ẹ̀ gbogbo ẹ̀ gbọ́dọ̀ die down orí ọ̀rọ̀ wọn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí mo kàn fi ṣe sample ni so gbogbo àwọn ìgbéyàwó tó wá ń break níbi iṣẹ́ yìí lábẹ́nú àti tó ń kàn síta ẹ lọ ṣàtúnṣe ẹ̀yin obìnrin wa ẹ lọ calm ara yín down ẹ lọ bu omi sùúrù ẹ lọ bu mu pàápàá jùlọ ìrìn àjò tọmọ bá ti wọ̀ gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó láàrin wa tẹ́ ń rí dùnnú Ọlọ́run ní jẹ́ kẹ́ rí bànújẹ́ látòrí ajá Kọ́lá Jéyẹmí Tóyìn Abraham tó lòun ṣòyìn pọ̀ Ọlọ́run ní fìbínú ẹ̀ tó yín ká àrí bloggers gangan tó ti máa sọ yín nìsín tí wọ́n ti máa wá ṣubú yín tí wọ́n ti máa wá kẹ́ dọ̀tá ara yín kán lè rí nǹkan sọ nípa yín Ọlọ́run ní gbà fún yín ó tún ọmọ àtúnkún ọmọ yín Ablatif àti bí pé Ọlọ́run ò ní yà yín èṣù ò ní yà yín ìfẹ́ yá dalẹ̀ Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín dalẹ̀ ọmọ àlùbáríkà ọmọ ìdùnnú Ọlọ́run á fi jíǹkì yín Bùkúnmi Olúwasínà òun náà ti má rí ilé rẹ̀ ò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin tọ́lọ́run fìfẹ́ so yín pọ̀ nídìí iṣẹ́ yìí I don't know ẹlòmíì máa ń sọ tí máa ń proud ẹlòmíì máa ń torí pé mi ò fẹ́ artist ni yes mi ò fẹ́ artist ní tòótọ́ but tígbéyàwó bá ní problem kò dìgbà tó bá fẹ́ artist kò dìgbà tó bá fẹ́ artist àìmọye àwọn ìgbéyàwó tó sàti over 20 years lẹ́nu ìgbà táwa náà dáyé táàdẹ̀ mọ̀ tó jẹ́ ìpá artist ni wọ́n bàbá Ọláyíwọlá Razak Òjùpá gbogbo artist sá níyàwó wọn àìmọye bẹ́ẹ̀ nínú ìgbéyàwó ẹ lọ bí wọn náà ṣé wọn ní challenges ni wọ́n ní but wọ́n ń try láti caution ara wọn torí àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà làwọn kan náà wá bẹ́ẹ̀ Hafiz Ọwọ́ ẹ̀gbọ́n mi ṣé artist níyàwó wọn ẹ lọ kálé ní èjì náà kẹ lọ wògbà tí dating yẹn tí relationship yẹn tó ti ń grow up bọ̀ tí ò bá ti wọ 20 years á ti máa wo 20 years lọ́ọ̀kan ṣé wọn ní challenges ni ṣé wọn ò já ní ṣùgbọ́n tó wáyé pé ìwà tí àǹtí Mídé tó ń hù nínú fíìmù tó máa ń harsh tó wáyé pé bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe nílé ni ṣé lè wọn ò sí ní dàrú ni kò pọn dandan kó yẹ pé ìwà tẹ́ bá ń hù nínú fíìmù lẹ́ máa hù nínú ilé ṣọkọ yìí èmi rọ gbogbo yín ẹ má bà wá lórúkọ jẹ́ ẹ má sọ wá lẹ́nu ṣó ẹ má bà wá lórúkọ jẹ́ ẹ̀yin gángan fún ara yín ẹ̀yin lẹ ń fún àwọn bloggers lọ́rọ̀ sọ ẹ̀yin lẹ ń fún àwọn presenter lọ́rọ̀ sọ àwọn oníwèé ìròyìn tó ń pa burú nípa artist wọn àdẹ ní yọba kò ní bẹ̀yìn nìkan mọ́ ṣó ẹ̀yin lẹ ń fún wọn lọ́rọ̀ sọ ẹ lọ ṣàtúnṣe lẹ́yìn ẹ̀yin ọkùnrin wà ọ̀pọ̀ yín ni ò ní wà tó ṣe pé lórí burúkú ni yín mi ò sọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè o mi ò sọ̀rọ̀ bàrà Saheed o ṣùgbọ́n ẹ̀yin kan mọ́ra yín mo ti wá yín náà mọ́ bí ẹ mọ̀ jẹ́ ká ti gbé lọ sọ́rọ̀ relationship pé bóyá ìyàwó ọ̀nà ìyàwó tàbọ́kọ ọ̀nà ọkọ ìgbà tẹ́ ẹ hù sáwọn tó ń bọ̀ lẹ́yìn yìí gan ṣé wà rè ni pápá jùlọ ẹ̀yin tẹ́ ẹ pera yín ní comedian
ẹ̀yin adẹ́rìn-pòṣónú ẹ̀yin gẹ́gẹ́ ni kà, ẹ̀yin tẹ́ ń dẹ́rìn pa àwọn èèyàn ẹ̀yin gẹ́gẹ́ ni kà. Kálukú lọ yẹra rẹ̀ wò. Gbogbo artist tó bá jẹ́ comedian tẹ́ ẹ bá ti dé ilé rẹ̀ tẹ́ ẹ bá ti báyàwó kì í ṣe ọmọlúàbí èèyàn, kì í ṣe ọmọlúàbí. Torí pé most of people wa máa ń believe wípé ìwà táwọn hù tá fi ń dẹ́rìn pààyàn bẹ́ẹ̀ náà láti mọ̀ sí nínú ilé. Wọn ò ní mọ̀ pé wọ́n ká paramọ́lẹ̀ ṣègbè ìní bẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín akéèké. Ṣé gbogbo ẹni tó fẹ́ kọ ọ̀gá ló fẹ́ kọ ọ̀gá tó ní? Opportunity lẹ́ni dẹ́n tó bá ń pè ẹ́ lẹ́ni tó ń pariwo rẹ lẹ́ni tó bá sáfẹ́rẹ́ fún ẹ ò ṣe má rí pípa yé ní í ṣe ẹ́. Sáyé ló ń ṣe gbogbo ìgbà tó ń pariwo rẹ tó bíìlì 200 tó bíìlì 300 tí ò sẹ́ni kankan tó lè ràn lọ́wọ́, tí ò sẹ́ni kankan tó tara rẹ dìde. Tó bá wà dẹni táyé kọ́tì lẹ́ni ó ṣe lọ yẹra rẹ wò, ó ṣe lọ yẹwà rẹ wò, ó ṣe lọ yẹ sí ọwọ́ rẹ wò. Kọ́ ọmọ pé kéèyàn oníyàwó ńlẹ̀ gan kọ́ ọmọ na ọwọ́ báyìí kọ́ ọmọ fún kọ́ ọmọ fọmọ lówó kọ́ ọmọ ṣe tó tọ́ lórí ìyàwó ẹ̀ lórí ẹbí ìyàwó ẹ̀, ọmọ pé sàárà ni ó fi lé aburú jìnnà síra rẹ ni ó tún fi béèrè oore ni. Kódà tó bá lo sáà òkè gbogbo àwọn tẹ́jọ́ wá ń lo sáà bọ̀ tẹ́jọ́ ń bá a bọ̀ tẹ́jọ́ ń bá a bọ̀ me I don't mention anybody kì í ṣe ti bẹ̀rù bọ̀ mo fẹ́ kí kálukú lọ yẹra ẹ̀ wò ni. Gbogbo àwọn tẹ́jọ́ wá ń lo sáà bọ̀ nígbà tẹ́jọ́ ń lò bọ̀ kí ló dé táwọn padà sẹ́yìn, kí ló dé tí wọ́n padà sẹ́yìn? Ìwọ náà lọ yẹra rẹ wò, lọ yẹ ta ló tara rẹ ṣubú, ta ló tara rẹ sórí ibú, lọ yẹ wò. Tó bá fẹ́ k'Ọlọ́run dá ẹ lóhùn, tó bá fẹ́ k'Ọlọ́run ó gbà fún ẹ, tó bá fẹ́ rọ́nà lọ́nu ayé. Gbogbo gẹ́gẹ́ bí nǹkan tí mo wá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ló ń fa ikú ọ̀pọ̀lọpọ̀ òṣèré. Depression ni ẹlòmíì tó ń face nínú ilé ẹ̀. For example bá ṣe máa ń jáde táwọn tọ́ọ̀gì tó máa attack wa, a máa gbowó lẹ̀, a máa gbowó òkè, a máa gbowó òta. Ṣé rò pé bórúkọ wá ṣe tó lówó wá ṣe tó ni? Tọ́lọ́run bá wá fi ìyàn hàn tí ò bá sówó lọ́rọ̀ rẹ̀, Ọlọ́run fẹ́ fayé dà láàmú ni. Nígbà tó bá lórúkọ tórúkọ rẹ̀ tàn káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n gangan jí tó lè wo account balance ẹ̀ kó bá 100,000 bẹ̀. Wàá dẹ̀ ṣe gbajúmọ̀, wàá depo sínú mọ́tò. Dẹ́ni iṣẹ́ yìí ibi tó lágbára dé tó bá ń pò kìkì rẹ̀ báyìí tó ń pò kìkì rẹ̀ táyé ń pò kìkì rẹ̀ táyé ń pò kìkì rẹ̀ táyé ń pò kìkì rẹ̀ pò kìkì rẹ̀ ṣe tó yẹn owó lè má tó bẹ́ẹ̀. Owó wá lè tó bẹ́ẹ̀ kó wáyé pé wọ́n ló lo ọdún yìí kolẹ̀ kó ọdún tó ń bọ̀ kátìsì míì tún jáde kó jẹ́ pé ńlá yé ń lò. For example ẹ jẹ́ mo sọ́ọ̀rì láti lo ẹni for example Apákúfọ̀ ó wà ń tà báyìí. Ògbólúkẹ́ wọ́n wà ń tà báyìí. Tó ti bá àwọn méjèèjì ṣe wá wà níta nínú àwọn ọkùnrin tó sì wà ń tà Sídí wà ń tà. Now tọ́wọ́n tí mo kà yìí wọ́n ṣe wà níta báyìí táyé kan sára sí wọn. Wọn torí ẹ̀ gbàgbé Àjàmbàdàn, wọn gbàgbé àgbà Yahoo, wọn gbàgbé Àyànfẹ́ Adékúnlé, wọn gbàgbé Òkèlè. Gọ̀lúgọ̀ ń rí Gọ̀lúgọ̀ sì wà ń tà. Rúkàyà Ìbàdàn Bíọ́lá Fowóṣeré Múbọ̀là wà. Gbogbo àwọn artist obìnrin tó jẹ́ celebrity yẹn gbogbo wọn náà ṣì wà ń tà. Kálukú náà sì ń jẹun láàyè ibi tọ́lọ́run fi sí àfẹ́ni tó bá máa sọ pé tòun ò tóun lókù. Ẹ̀ẹ̀mọjọ́ táwọn Òkun náà ti ń bọ̀ ni, ẹ̀ẹ̀mọjọ́ táwọn Múyìwá Adémọ́lá ti ń bọ̀ ni, ẹ̀ẹ̀mọjọ́ táwọn Múyìwá Adégòkè ti ń bọ̀ ni, ẹ̀ẹ̀mọjọ́ táwọn Ọdún Adékọlá ti ń bọ̀, ẹ̀ẹ̀mọgbà táwọn Fẹ́mi Adébáyọ̀ ti ń bọ̀. Wọ́n dẹ̀ maintain, wọ́n dẹ̀ rí iṣẹ́, Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wọn, wọ́n dẹ̀ kúrò ní industry. Ìjọ́ tó bá wá wọ́n dúpẹ́ fọ́lọ́run, ìjọ́ tó bá kù díẹ̀ káàtó wọ́n tó ń dúpẹ́ fọ́lọ́run. Ṣé gbogbo wa là ń ṣe bẹ́ẹ̀? Gbogbo ìgbà ni mo máa ń ròyìn tọ́dún ṣe nínú ayé mi ní ti dáadáa. Kí ni ìwọ ṣe? Kí lèmi náà ṣe fún yàn? Kí làwọn èèyàn fẹ́ sọ nípa tèmi náà? Ẹ bọ́ síta ẹ sọ bí ẹ bá mọ̀ nípa mi. Tó bá wá tákòókò tí ò bá ṣe mọ́, àdánwò méjì ni máa ń wá. Ẹlòmíì àwa máa sáré kọjá kádàrá, a lọ ṣàgbákò òpó òjijì. Ẹ wá mọ̀ pé wọ́n sì rí ń jẹta, wọ́n sì rí ń jẹrin. Ẹlòmíì àti bẹ̀ ní stroke, ẹlòmíì àti bẹ̀ láìsàn, ẹlòmíì àti bẹ̀ ní àrùn. Kálukú náà dẹ̀ ní bá tiẹ̀ yí. Ìjọ́ tẹ́ni yẹn bá wá kú àwọn tí ń sáré wọn èyí àsíra wọn ni, wọn èyí fúnra wọn lówó ni, ẹni tẹ́ni rẹ̀ ṣẹ́ẹ̀sì pé kó fún lówó ìlú lẹ́mọ̀ tó náà fi ń pa wọ́dà.
ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá tẹ̀dẹ̀ ń ranjú mọ́ nìyí sọ́pọ̀lọpọ̀ wọn ṣe rò gbogbo tíátà ni wọ́n ń ṣá mí náà ń jalè o lọ́pọ̀lọpọ̀ ló lọ sí ṣọ́ọ̀bù síbòmíì torí pé iṣẹ́ wa iṣẹ́ tó lákòókò ni ẹ̀dá gan nínú ayé àkókò là ń lò tí onínú tó fi ń ṣekú para wọn ọ̀kan wà bẹ́ẹ̀ tó pé tí yẹn bá ti ṣẹlẹ̀ báyìí tẹ́ gbogbo àkókò tí náà rẹ̀ bá ń jó tètè máa fi jó nǹkan tákòókò tí náà rẹ̀ bá ń jó iná fi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ òṣèré máa kú wọn ní lè rí lé tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ òṣèré táìmù tó bá rówó wọn ní tọ́jú ọmọ wọn nígbà tó bá tọ́jú ọmọ báwo lọmọ ṣe fẹ́ tọ́jú ẹ̀ wàá wá kú tán wàá máa blame àwọn ìyókù ẹ̀ ibi láìpẹ́ ibi ṣojú yín náà bàbá kan ṣe jáde tó ní oṣù mẹ́ta òun lè mọ́ wọ lọ ilé tó egbò tẹ́lẹ̀ ló wọ́n máa sùn nínú àwọn artist náà dẹ̀ ni tó ń bẹ lọ́n pé kọ́ lọ́n dárí jọ̀ ọ̀pọ̀lọpọ̀ 75% wa ìgbésí ayé tó ń gbé nìyẹn so sẹ́yìn náà tó ọ̀pọ̀lọpọ̀ ló ń pèrè ikú fúnra ẹ̀ fúnra bá ń gbọ́ fúnra ọ̀kẹ́rẹ́ báyìí ní ìfẹ́nu ara rẹ̀ pé ikú ẹlòmíì dẹ̀ ó ti ṣògùn kọjá kádàrà nígbà bá sọ pàrà gbé láyé ayé ò ṣe gbé láì ṣe gbá ayé ò ṣe gbé láì ṣàwò èmi ọ̀bọ wí ẹ̀yin náà lọ sórí TikTok nísìn ẹ lọ wò polówó ọjà tí ń bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣò lọ báyìí tẹ́ bá kọ́kọ́ ṣò ẹ ti kọ́kọ́ rí wòlíì bíi 5 tí ó ti máa polówó ọjà tí wọ́n ti máa pray fún ọ wọ́n ra fa bíi 15 tí wọ́n máa tẹ̀yìn rìn fún ọ tí wọ́n máa pé kí ló kọ rẹ dákọ rẹ ẹ sì rí tí wọ́n fà ká nọ́mbà tí nígbà tí wọ́n pè ṣúyà ní ọ̀pọ̀lọpọ̀ babaláwo ní ìsìn orí TikTok ní ń gbé babaláwo TikTok àfáà TikTok wòlíì TikTok ẹ tẹ́ lọ DM lẹ́yìn ẹ jẹ́ kí lè jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn artist àtàwọn celebrity àtẹ̀yìn gẹ́gẹ́ jẹ́ followers wa ẹ mọ́ gbàgbàkúwà kẹ́ mọ́rí ẹbí ògbé òṣù ogun èmi òṣù pé wọn ò lóògùn ṣùgbọ́n mo mọ̀ pé oògùn tí ó bá jẹ́ òní ìdè ìpolówó fún oògùn ní òpolówó rẹ̀ nígbà bàbá kan fi wà ní Ṣakí tí máa tu ẹsẹ̀ ní ìgbé àwọn abẹ́dìsìn náà gbogbo àgbáláyé wọn mọ̀ tìlú òyìnbó gbé ẹsẹ̀ wá sí Nàìjíríà tí wọ́n lọ tó mẹ́ ìbọn tó ti tó ayé ò sáà ti sáré social media ayé ò sáà ti ìdáyé social media ìbá àwọn tó ṣe fún tí wọ́n rí pé wà òkè ibi ni wọ́n lọ gbé bá so tí ifá yín tó bá dá yín lójú yèèpẹ̀ yanrìn tẹ́ ń wò tó bá dá yín lójú ẹ̀yin àfà ẹ̀yin wòlíì tẹ́ ń pè tẹ́ ń gbé yín kan á sọ̀sẹ̀ fún ọ á sì gbà fún ẹ tó bá dá yín lójú kò níbi ká ẹ gborí social media lọ ẹ ṣe fún èèyàn 3 àwọn náà máa mú èèyàn 2 wá ẹ ṣe fún èèyàn 2 mi àwọn náà mú èèyàn 3 wá ẹ kò wá sí kankan tẹ́ ẹ wá ń ṣe mọ́ ẹ wá ń forúkọ Ọlọ́run ẹ wá fi ń bàtà àwọn èèyàn jẹ́ èmi ò pé èso oògùn èmi ò sì pẹ́ ẹ̀ lóògùn ṣùgbọ́n àmì ẹni tí ń ṣe tọ́lọ́run mọ́ torí tẹ́ bá ti ń kọ báyìí lẹ́ẹ̀tì paste account number yín bẹ́ẹ̀ tẹ́yìn náà sì ń fẹ́ sí tán gbogbo mírèkù lẹ́ẹ̀mọ́ wá kì í àjàjà tí wọ́n bá ti rí iná tí wọ́n rí nǹkan méjì nù tí ń ṣe yín nú ayé ó ti tánu ó ti bọ́ so ẹ̀yin artist ní ti ń ṣekú pa yín nìyẹn kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ súnmọ́ lọ gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń polówó ọjà tí wọ́n ń polówó ọṣẹ àwúrẹ́ dèdèrè tí ìbá ti ẹ̀ pé ògọ̀ wọ́n fẹ́ tọ́ ṣoṣólẹ̀ fún 15 ìwọ náà sì rò pé yóò ṣiṣẹ́ pé tipátipá lè rí 700 ẹ kó tí mọ̀ pé tí wọ́n jópọ̀ tí wọ́n fi ṣe sólẹ̀ tí wọ́n fi pòpọ̀ wọ́n gé ọṣẹ sólẹ̀ ṣe èèyàn 15 fún èèyàn 300 tí wọ́n mọ̀ ta fún yín 115 ni so tó wá gbé 1 million níbọ̀ 1 million náà lẹ́yìn 300 yóò pín ibi tó ti ní láàká inú àti bẹ́ẹ̀ ni tó fẹ́ so sólẹ̀ fún ọ sọ́ọ̀mọ̀ sọ̀rọ̀ tí ẹ gan kí ló tó ń gan òṣò sólẹ̀ kó fún ọ lówó kó so sólẹ̀ kó ń gan ti lówó ó wá yọ 200 million kó ní ọmọ san padà àfọ́fà lọ́pọ̀lọpọ̀ artist fi ń parẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń wọlé àìsàn àfọ́fà náà fi ń para wọn tẹ́ẹ̀ bá dẹ̀ lọ jáwọ́ nínú wàkiwà ní erékeré kẹ́ mọ́ sáré kárí ẹ mọ́ kúkúkú ni èmi ò sí pè léyìn o kò sẹ́ni tó bọ́ mbẹ́ o ẹni tó kú lásìkò tiẹ̀ kádàrá ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe àfọ́fà ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi subscribe sórí Àjàǹbàdàn Òjó TV Àjàǹbàdàn Òjó TV ẹ bá mi subscribe ẹ sáà fi mọ́ kó papọ̀ ní Àjàǹbàdàn Òjó TV.